Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ wa àwọn tí ẹ̀ ń gbọ́ wa ní ìkànnì Jígí Alára. Ìkànnì tí kì í jẹ́ kí etí yín ó di. Èyí ni ìkànnì kẹrìnlélógún tó tan ìmọ́lẹ̀ sí ìlú Ìbàdàn, ìlú Olúyọ̀lé, ìpínlẹ̀ Ọ̀yọ́. Lórí ìkànnì Jígí Alára, a kì í sọ ìtàn lásán. À ń gbé ogún àtọ̀run wá ró ni. À ń ròyìn bí akọni tó fẹsẹ̀ múlẹ̀ níbi tí a ti ń sọ àbọ̀ jíjẹ di àtúnbéèrè ayé pẹ̀lú ìmísí Odùduwà tó ṣàn láti inú ọkàn sínú gbólóhùn ẹnu wa. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí fún ìfẹ́ tí ẹ ní sí wa àti àtìlẹ́yìn yín, nítorí àwọn yìí ló mú wa kí a máa tẹ̀síwájú ní ilé iṣẹ́ wa. Ẹ ṣé púpọ̀, a lù yín lọ́gọ ẹnu. Orúkọ tèmi ni Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó. Ọwọ́ ti tẹ àwọn ọ̀dọ́mọkùnrin tí wọ́n pín ìròyìn irọ́ káàkiri. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀ ènìyàn ṣe ti mọ àhesọ kan tí ń rìn káàkiri lórí ayélujára pé alága ilé ìfowópamọ́ UBA ìyẹn Tony Elumelu fẹ́ kọ ìyàwó rẹ̀ sílẹ̀, dókítà Awele Elumelu. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ ti fojú hàn báyìí, òtítọ́ ti jáde síta gbangba. Ẹ mọ̀ pé àwọn àgbà máa ń sọ wípé ẹnu oníkàn ni a ti ń gbọ́ mọ̀kàn. Ní ọjọ́ kẹta oṣù karùn-ún ọdún 2026, ilé ìfowópamọ́ UBA ti jáde láti fèsì sí àwọn ọ̀rọ̀ asán yìí nípasẹ̀ ẹni tí ó jẹ́ ọ̀gá fún ètò ìpolongo ilé ìfowópamọ́ náà, Alero Ladipo, sọ di mímọ̀ pé irọ́ tó jìnnà sí òótọ́ ni ọ̀rọ̀ náà. Wọ́n ní àwọn ènìyàn burúkú kan tí ó fẹ́ ba orúkọ ẹbí náà jẹ́ ni ó ń gbé àwọn ìròyìn yìí káàkiri. Wọ́n ní kò sí ìpínyà tàbí DNA test kankan nínú ìdílé Elumelu. Gbogbo rẹ̀ ló jẹ́ àròsọ lásán. Lọ́wọ́ báyìí tí a ṣe ń sọ, ọwọ́ ọlọ́pàá ti tẹ àwọn ọ̀dọ́mọkùnrin mẹ́ta kan tí wọ́n fura sí pé wọ́n ní ọwọ́ nínú ìròyìn irọ́ yìí. Àwọn náà ni Kingsley Akunemehin, Chigozie Success Ibon, John Soprashi Nwanoru. Nínú ọ̀rọ̀ yìí, ẹbí ọ̀kan lára àwọn ọ̀dọ́ yìí, Kingsley tó jẹ́ ọmọ ọdún méjìdínlógún, ti bẹ̀rẹ̀ sí í bẹ̀bẹ̀ pé kí wọ́n dáríjì ọmọ àwọn. Wọ́n bẹ alàgbà Tony Elumelu gidi pé àìmọ̀kànmọ̀kàn mà ló ń ṣe ọmọ yìí, àti pé ìwà ọ̀dọ́ ló jẹ́ pé ó ń gbé irú ìròyìn bẹ́ẹ̀ jáde. Wọ́n sì ń bẹ̀bẹ̀ pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n dáríjì, kí wọ́n má jẹ́ kí ọjọ́ iwájú rẹ̀ kí ó bàjẹ́. Ilé ìfowópamọ́ UBA ti gbé ìgbésẹ̀ òfin tó múnádóko báyìí. Wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ fún ẹnikẹ́ni tàbí ẹgbẹ́ kankan tí ó bá sì ń tan ọ̀rọ̀ yìí ká pé àwọn ò ní dákẹ́ láti gbé irú ẹni bẹ́ẹ̀ lọ sí ilé ẹjọ́ fún ọ̀ràn ìbanilórúkọjẹ́. Wọ́n ní ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti mú àwọn yòókù tó tún lọ́wọ́ nínú iṣẹ́ ẹ̀mí èṣù yìí. Ẹ jẹ́ kí a ṣọ́ ara wa, nítorí òfin wà tí ó de àwọn ìwà báyìí. Gẹ́gẹ́ bí òfin Cyber Crime Act ti ọdún 2015 àti 2024 ṣe sọ, ó ní ẹ̀ṣẹ̀ ńlá ni láti tan ìròyìn irọ́ kalẹ̀. Ẹni tí ọwọ́ bá tẹ̀ ó lè fojú ba ẹ̀wọ̀n ọdún 2 sí 3. Wọ́n sì lè san owó ìtanràn tó tó mílíọ̀nù 2 náírà. Nítorí náà, ẹ jẹ́ kí a ṣe ìwádìí dáadáa kí a tó pín ìròyìn kankan lórí ayélujára. Ẹ sì jẹ́ ká kìlọ̀ fún àwọn ọmọ wa kí wọ́n máa mọ àwọn ìròyìn tí wọ́n máa gbé, kí wọ́n máa sọ pé àwọn fẹ́ sáré gbé ìròyìn kan tí wọ́n mọ ìdí tàbí ibi tí ó ti ṣẹ̀ wá. Ẹ wá lọ mọ̀ lónìí pé ìdílé Tony Elumelu ṣì wà papọ̀ ní àlàáfíà. Ẹ jẹ́ kí a rọra pẹ̀lú ohun tí à ń kà tàbí tí à ń pín káàkiri lórí ayélujára. Ẹ fẹ́ràn ìròyìn yìí, ẹ pín, ẹ sì máa tẹ̀lé ìkànnì Jígí Alára. Ẹ ṣé púpọ̀ fún ìfẹ́ tí ẹ ní sí wa. Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára.
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.